ẹ̀yin founders, ẹ̀yin pioneers of churches, ẹ̀yin general overseers, ọ̀pọ̀lọpọ̀ ní délé o, mi ò ṣe pé o. Pastor is not a title, it's not just for everybody. Ètò wípé ẹnìkan ń sponsor ẹ ní church, ń fún ẹ lówó, ó ń ṣe gbá, ó ń ṣe kìnìkan kó má bàa sá lọ, ẹ sáré ordain as pastor. Ṣọ́ọ̀ṣì lẹ́tìrì tó ṣojú gbójú bá gbélì tó de táì mọ́rùn bíi pé èèyàn gidi tó ń kó ti Bible tẹ́ ní yes, this is a kìnìkan níbi iṣẹ́ ẹ̀ ó lóbìnrin kiri ni. Isnad Homes and Properties real estate tó fà kọyọ wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Isnad Limited you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lóní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò òfẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited you are too much o. Nínú ètò tẹ́ ń wò yìí, màá fẹ́ láti béèrè kan eléyìí tí ó jẹ́ ara àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa ń gbé pò yẹnu. Ọ̀pọ̀ máa ń sọ wípé tẹ́ bá ríṣẹ́ wòlíì ẹ máa rí pé ìyàtọ̀ máa dé. Tẹ́ bá ríṣẹ́ wòlíì kí ni iṣẹ́ wòlíì? Èyí ni mo fi ń kí yín bí tẹ́ tí ń wò jákèjádò àgbáyé. Ọ̀dẹ̀ Òdùnbí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí. Ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo fẹ́ rọ̀ yín nínú ìpàrọwà kan. Ẹ jọ̀ọ́ ẹ pín fídíò yìí dáadáa fáwọn ẹlòmíì. Nítorí pé kíni ó ṣe pàtàkì káwọn náà ó wò ó. Ẹ kú kalẹ̀. Mo kí yín o Prophet T.O. Abraham. Ẹ ṣé gan olóòtú. God bless you sir. Ẹ ṣeun púpọ̀. Tọ́ kí ni iṣẹ́ wòlíì? Ẹ ṣé gan sir. Mo kí gbogbo ènìyàn tó ń gbọ́ mi jákèjádò both home and abroad. Mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ depending on ibi tí orílẹ̀-èdè tá bá wà. Kókó ọ̀rọ̀ yìí ó wà touching. Kí ni iṣẹ́ wòlíì? Mo fẹ́ kí gbogbo èèyàn kó farabalẹ̀. Ẹ má gbàgbé ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 14. Rome 8:14. Only for as many as are led by the Spirit of God, they are the sons of God. Ó ní iye àwọn tí a bá tọwọ́ ẹ̀mí ṣamọ̀nà. Ó láwọn náà lápè ní kíni o, ọmọ Ọlọ́run. Tàbá iṣẹ́ wòlíì ó jẹ́ ohun tí ó common tí ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ àti ìríjú gbogbo máa ń sọ káàkiri tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ nínú ìjọ káàkiri. Kì í ṣe ìjọ aláṣọ funfun nìkan ló ti ń ṣẹlẹ̀. Ìfúnkan ìjọ CAC Pentecostal àbúrò ẹ̀ máa ń gbọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó kàn wá ń bẹ̀ ni wípé kí là ń pè ní iṣẹ́ wòlíì gangan fúnra ẹ̀. Torí a rí ẹ̀ka rẹ̀, a rí àwọn example ẹ̀ nínú Bíbélì. Ok, ẹ jẹ́ ká gbélé yẹ̀ wò nínú Jòhánù orí 9 níbi tí Jésù abáka látẹsẹ̀ kìíní sọ́wọ́ sàlẹ̀ níbi tí Jésù tó gbàdúrà fún afọ́jú tábílẹ̀ afọ́jú láti inú ìyá rẹ̀ wá. Gbogbo gbàdúrà fún tán ìṣọwọ́ bí Jésù ṣe wo ìyẹn sàn afọ́jú mi á gbàdúrà fún ojú àlà eléyìí kò tiẹ̀ sí kankan nínú ojú rárá. Ìgbà tí Jésù máa wò sàn ó ní a sì mọ̀ a fi àmọ̀ ó tutọ́ sílẹ̀ ó dẹ̀ fi mọ̀ àmọ̀ ó dẹ̀ lẹ́mọ̀ lójú ó ní kó lọ fọ ojú ẹ̀ kó lọ wá rẹ̀ nínú odò ó dẹ̀ ṣe tán ojú ẹ̀ dẹ̀ là. Kí ló ń pè yẹn? Iṣẹ́ wòlíì. Iṣẹ́ wòlíì. Ààrẹ àpẹẹrẹ bákan náà ni tá bá sọ pé òkè New Testament nìyẹn what of Old Testament àbápẹẹrẹ ẹ̀ náà bákan náà. Nínú àwọn bá kejì orí kejì Bíbélì pé ní ó sì ṣe ní sáà kan nígbà tí ó ní omi korò ilẹ̀ ṣá ó ní wọ́n sì pe wòlíì kan wọ́n pè ní wòlíì Èlíṣà ó wá gbàdúrà sí orísun ìlú yẹn. Gbà tó dẹ̀ máa gbà ó ní kán lọ bu iyọ̀ sínú àwòkò tó wá ìyẹn sínú abọ́
wọ́n dẹ̀ ṣe sí tán ó dẹ̀ gbàdúrà sí ó dẹ̀ lọ dà sí orísun omi yẹn ó ní láti ìgbà náà títí dòní ó ní omi náà sì dùn olómi yẹn korò ni kò ṣeé mu ṣùgbọ́n láti ìgbà yẹn kí ló ṣẹlẹ̀ kí náà ń pè bẹ́ẹ̀ iṣẹ́ wòlíì tá a bá wo lọ wò bọ̀ káàkiri ní bíbélì ó wà ńbẹ̀ tí ò ní òǹkà ohun tán kí ni wọ́n máa ń pè ní iṣẹ́ wòlíì gangan fúnra iṣẹ́ wòlíì jẹ́ ìtọ́ni ẹ̀mí mímọ́ nǹkan pè ní iṣẹ́ wòlíì ní ìtọ́ni ẹ̀mí mímọ́ ní olóòtú kì í ṣe ìtọ́ni ara ẹni àtọ́ tàbí iṣẹ́ wòlíì ká kọ́ tàbí ká lọ máa kọ́ àbí pé ká máa wo ìwé àwọn ìwé kan tó ń kọ kíní sí ìyẹn kọ́ orí solution ohun kan náà tó ṣe ẹni méjì papọ̀ ohun tá a fún ẹ ní solution fẹ́ni àkọ́kọ́ tó sọ̀fù ẹ̀ òun kọ́ ló máa sọ̀fù kejì o ìtọ́ni Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ o ọjọ́ kan bàtà wà ní seminary mo ní ọ̀rẹ́ kan ó wà lábẹ́ ọ̀gá ẹ̀ kan wòlíì kan tí ó popular díẹ̀ lẹ́kọ̀ọ́ yìí mo forúkọ bò láṣìírí ó wá bá mi lọ́jọ́ yẹn ọ̀rẹ́ mi wá ní bàbá iṣẹ́ kan wà nísìnyí iṣẹ́ kan wà nísìnyí pé téèyàn bá ajẹ́ bí idán ni o téèyàn bá lò ó fún àwọn tó ń wojú olúwa fún wọn báyìí wọ́n máa lóyún máa bímọ ni ọ̀gá àwọn olùlò fẹ́ nìkan ó dẹ̀ jẹ́ ó dẹ̀ sọ fáwọn pé iṣẹ́ yìí o number 1 ni o mo á ní kíni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ ló sọ kíní yẹn ó ní kí n kọ́lẹ̀ pé anybody tó wà ní kíní yẹn kí n ṣe fún pé in fact ká má parọ́ ẹ mọ̀ ìtara kíní èmi náà bá kọ́lẹ̀ ṣùgbọ́n gbà tó wá yá mo wá ń gbàdúrà báyìí mo wá lò fẹ́ nìkan ni mi ò wá rí iṣẹ́ kíní yẹn wá dùn mí mo wá ń gbàdúrà ẹ̀mí ọlọ́tọ̀ mi wá pé kò rí bẹ́ẹ̀ ohun tá ìránṣẹ́ Ọlọ́run yẹn ìtọ́ni tí mo fún gbé kó ṣe fárábìnrin yẹn ló ṣe fún tó fi lóyún tó fi bímọ kì í wá ṣe pé ìdí sẹ́ẹ̀mù ìtọ́ni náà lè wọ́n máa lò fún ẹgbẹ́ ogun tó ń ja oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dẹ̀ ní different approach tí a máa fi kàn án tó gun yóò fi ṣe máa gbé ìwé àkáǹtì prophecy wọ́n fi máa ń kọ àwọn iṣẹ́ kìíní sí máa ní lọ́wọ́ máa ṣe ẹ̀sà ó níbi tí yẹn dè mọ́ ó níbi tí yẹn mọ̀ bẹ́ẹ̀ nìyàn ó níbi tó mọ̀ tábà ní iṣẹ́ wòlíì ìtọ́ni ẹ̀mí mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ká gbàdúrà dé ìpele kan kẹ gbóhùn olúwa pé gbọ́ ọmọ àbí gbọ́ ìránṣẹ́ mi ẹ ṣe báyìí ẹ gbégbèsè báyìí kẹ́ẹ̀dẹ̀ rí ọwọ́ Ọlọ́run ohun tó pè ní iṣẹ́ wòlíì nìyẹn pásọ̀ mi tó wà níbí ó wà pẹ̀lú mi ní àná ọkùnrin kan pè mí ó try láti travel out wà tó dé ibi tó jẹ́ stopover bí tó ti máa gbé second kìíní lọ sí kìíní tó ti máa gbé flight lọ sí destination wọ́n bá dá padà láti bẹ̀ sí Nàìjíríà ó padà wá ó wá rí mi mo yà ní òkè kò pẹ́ ni mo travel nínú ìrìnàjò orí òkè tí mo lọ yìí ó wá pè mí ní ìjẹta bánà ṣé ìjọ wo ni ìjẹta ló pè mí ó ní ẹ̀sà òun tó wà lọ́nà Àbújá báyìí òun ti ń lọ kìnnìkan mo ní what sọ fún mi ni òun ti sáré kìnnìkan gbẹ́ mo lókè o tó bá dé Àbújá pè mí kí n gbọ́ o ló dẹ̀ ṣe pè mí mo ṣe gbàdúrà wọ́n ní sọ pé kó bu yẹ̀pẹ̀ ẹbẹ̀ yẹn kó ṣe báyìí kó dẹ̀ gbàdúrà báyìí sí gbé kó tó wọ pléènì lọ́wọ́ bá yín sọ̀rọ̀ nísìnyí ó ti wà ní Canada ìtọ́ni wòlíì nìyẹn kì í kàn ṣe pé àròrí kan níbi jẹ́ ń lo ilé pọ̀ ẹnìkan jọ́ kan mo sọ̀rọ̀ fún pásọ̀ lánàá pé àárọ̀ ìdẹ́ ni mo pásọ̀ mi kan lánàá pé ẹnìkan lọ bá wòlíì kan ló lọ bá wòlíì yẹn ní pé kìnnìkan lọ déédéé fóun kankan òye bá ní òkè kó lọ gẹ́ẹ̀tì eérú wá àti yọ̀ gbé kó gbowá sọ́dọ̀ àwọn oníṣọ́ọ̀ṣì ló bá lo irú àti iyọ̀ fún ẹni ìdẹ́kẹ̀ ló jẹ́ tó súnmọ́ mi díẹ̀ ló bá wá ó ti lọ bá pàṣẹ kò sọ nǹkan fún mi bò lọ rí wòlíì kan nígbà tó wá rí mi ó wá kí mi bó ṣe wá kí mi bá ṣe fẹ́ máa lọ mọ́ ní wá ń bì mo rí ọwọ́ lára ẹ̀ wòlíì wo ló gbàdúrà fún ẹ tó lọ bá láìpẹ́ yìí tó gbàdúrà fún mo rí pé bó ṣe tó wọ́n dẹ̀ gbá ẹgbẹ́ ló bá ní irọ́ o bámi dáhùn gbẹkẹ̀ prophet lágbájá mi kìnnìkan mo ní kí ló ní kó ṣe ló ní eérú àti iyọ̀ àti kìnnìkan mo ní what
wọ́n ti fún eérú fún ẹ̀ wọ́n ní ó mọ̀ tó mọ iṣẹ́ burúkú tó ṣe fún ẹ̀ yìí ni ó fi ọ̀kàjú ẹ̀ ní eérú ló fi ba tiẹ̀ jẹ́ mo ní òkú alààyè ni ẹ́ mo ní kò sí ó ní ẹjọ́ ṣé orí gbogbo èèyàn tó ń gbọ́ mi kí ló mú mi sọ̀rọ̀ báyìí ni pé wà very careful pẹ̀lú iṣẹ́ wòlíì tán tẹ̀ ń gbọ́ kiri ẹ̀mí mímọ́ ìtọ́ni rẹ̀ ló ń jẹ́ iṣẹ́ wòlíì ẹ̀ ń gbàdúrà débi kan ẹ̀ dẹ̀ gbọ́ báyìí ní Olúwa wí ẹ ṣe báyìí tó bá dẹ̀ sọ pé kán ṣe báyìí wọ́ gan fún rẹ gbàdúrà lé lórí kó o tó gbé ìgbésẹ̀ torí o mọ irú iṣẹ́ tó jẹ́ tó o bá lè tú iṣẹ́ yẹn má ṣe o iṣẹ́ tó o bá ti lè tú má ṣe o kó má jẹ́ kó bá pé iṣẹ́ tí wọ́n fẹ́ fi ṣe wọ́n fẹ́ fi rúbọ ni o mà and nǹkan tá à dẹ́ sọ ẹ̀dẹ̀kẹ́ ó ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú ìdààmú àti wàhálà and ibi tí mo wá lọ ń bẹ̀ lélẹ̀ olóòtú wọ́n fi kíní kí náà fi ń ṣe ss iṣẹ́ wòlíì kí náà fi ṣe wọ́n fi ń gbowó náà ni. wọ́n fi ń gbowó. wọ́n mọ̀ pé táwọn bá ní lọ́gbàdo ọjọ́ mẹ́ta bá ti gbà ọjọ́ mẹ́ta tó kó padà káwọn ṣàdúrà lé lórí kò ní jáwó. wọ́n mọ̀ pé táwọn bá ní iṣẹ́ wòlíì pé kíní kan kìnìkan gbákan àwo kan. n ta lò nǹkan báyìí láfi ra èlò. àníyàn náà ní láti kò sí yẹn bí báyìí kò sí báyìí bẹ́ẹ̀ ṣe báyìí lè ṣe máa help báyìí má wọrí màá bá yín get ẹ̀ ṣe bí 100,000 máa tó 100,000 but ó tún láwọn èèyàn kan tá a tún máa kú mọ́ra tá a máa jọ ṣiṣẹ́ yẹn jáde máa wọ́n rí ṣé bíi 300k àtó ìyẹn náà ní àtó àdẹ̀gbà 300k láì ṣe nǹkan kan. láì ṣe nǹkan kan. pàápàá àwọn tó wà lábúròdù àwọn tó wà ní diaspora rẹ̀ òun ni kíní yẹn mú gan. nígbà tó bá ọ̀pọ̀lọpọ̀ náà àti diaspora àtàwọn tó wà ọ̀pọ̀lọpọ̀ òfẹ́ òótọ́ ọ̀rọ̀ tí mo sọ yìí nìsín ọmọ máa bú mi ní kásẹ̀ kọ́mẹ́ntì tí wọ́n mọ̀ kí mò ń já iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ máa bú mi ní èdè wa já iṣẹ́ anybody èmi wá ṣiṣẹ́ yìí rere ni èmi ò wá já iṣẹ́ anybody iṣẹ́ ìyìn rere bí Jésù ṣe ní ká ṣe èmi bá wá mi ò bá ti pásọ̀ kankan wá àníwọ́ tó dẹ̀ ń ṣe tó pẹ́ ní wòlíì tàbí pásọ̀ tó máa ń ṣiṣẹ́ wòlíì fáwọn èèyàn tó fi ń pẹ́ ibẹ̀ ló fi ń jẹun wà very very careful ó ní ọ̀fẹ́ la fún wa ọ̀fẹ́ náà ní kó fún n wò bá ṣe tán ẹ̀yin mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ yẹn lóòótọ́ ẹ má bínú àwa èèyàn náà tó ń gbọ́ mi ẹ̀ ń tẹ́kì àìránṣẹ́ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́kì àìránṣẹ́ Ọlọ́run bíi ráàgì òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run yẹn náà kàn máa gbá wọn. bẹ́ẹ̀ ni ẹ̀kú mọ yí wa. bẹ́ẹ̀ ni náà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí pápá àwọn tó wà lábúròdù èmi àpè mí màá ní òkè àjọ máa gbà àwọn àdúrà kan fọ́jọ́ mẹ́ta èmi ọjọ́ méje dìpẹ́ndì lórí ìtọ́lọ́ bá ní pé ìtọ́ni tọ́lọ́ bá mú wá màá tó ní òkè èmi náà máa bá gbàdúrà pé kájọ pé kó máa pè mí ní social time kájọ máa pray. ẹ lè mọ̀ pé after 7 days 21 days at the end of the day dáàdi orí àṣàgbà dọ̀tún mi èmi máa ṣe o màá kàn mí rí bẹ́ẹ̀ màá ní pé wọ́n problem ẹbí tó yí ẹ mọ nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ọjọ́ mélòó ló ráyè gbogbo yẹn nísìn máa bẹ gbàdúrà ọjọ́ méje ọjọ́ mẹ́rin fún gbogbo ní táì gbogbo nọ́sẹ̀sì. á gbéṣẹ́ fún ẹni á dẹ̀ gba ohun tó máa gbà ó já ikú nìyẹn ó gbá ẹsẹ̀gbẹ́ kan nìyẹn pé máa bá tiẹ̀ lọ yẹ ká tó wẹ́lú mi ká tó dì pẹ̀lú agbárí ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ òfẹ́ òótọ́ ẹ tọ́jú ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ mọ̀ tó jẹ́ pẹ̀pẹ́ eléyìí ó gbé nǹkan tó dáadáa nọ́ọ̀tàn tí tó bá ṣe ń béèrè pé ká ṣe pé kó gbọ́ abéèrè nǹkan lọ́wọ́ yìí ẹ tọ́jú wọn ẹ yé ṣàwọn sí wọn ẹ yé consider ìránṣẹ́ Ọlọ́run bíi ráàgì bíi pé wọ́n níran àbí wọ́n nílò nǹkan wọ́n nílò owó àbí wọ́n nílò anything take care of God's ministers ṣùgbọ́n bẹ́ẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó dẹ̀ pé gbogbo iṣẹ́ tiwa iṣẹ́ wòlíì ṣáá ni iṣẹ́ ìjèrè ọkàn àpáàtì ká ṣáà máa ṣe wòlíì 60,000 100,000 ká máa charge tó bá ń wọ́ ọmọ 100k tó bá ń wá promotion lẹ́nu iṣẹ́ 150,000 kọjá ọ̀tà 200,000 nítorí owó ló máa fi pawó tó bá ń wá kìnìkan ó ti ní iye charges tí wọ́n gbélé Ọlọ́run rán wa níṣẹ́ yẹn Jésù Kristi nínú Matthew Mark Luke and John kò rán wa bẹ́ẹ̀ ó rán wa ká lọ tún ayé ṣe ni ká lọ fún wọn ní ìrètí ká bẹ́tà ayé wọn ohun tó rán wa nìyẹn tí àwọn náà ní pé kán ṣe kí ni kán tọ́jú wa padà kán ṣe ohun tó bá jẹ́ ká ṣe bàbá bomirin yín ẹ̀kọ́ mọ́ ṣe bomirin padà wọn tí Bíbélì sọ ní tí Paul sọ ní torí bí ọ̀rọ̀ yẹn bó ṣe rí ni nípa iṣẹ́ wòlíì ọ̀pọ̀lọpọ̀ fake iṣẹ́ wòlíì ló wà níta tí wọ́n fi ń kóra wọn sí wàhálà èmi ìgbà ò mọ̀ túmọ̀ kò mọ̀ túmọ̀ iṣẹ́ yẹn tó ń fáwọn èèyàn níṣẹ́ pé kán ṣe báyìí ẹlòmíì ìgbà ò mọ̀ túmọ̀ ẹ̀ ó dẹ̀ ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú wàhálà owó tó fẹ́ gbà yẹn ni fókọ̀sì ọkàn torí náà ẹ jẹ́ ká túnṣe ìṣe Jésù àrùn wà lọ. kò sí bá ti máa sọ̀rọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ní sọ̀rọ̀ nípa ìfàmì òróró yàn nípa ìfàmì òróró yàn yẹn
ìfàmì òróró yàn tó lòdì wà bẹ́ẹ̀ tí kò kójú òṣùwọ̀n kí ló ń fà á. ẹ ṣe gan lédè Gẹ̀ẹ́sì máa pè ní wrong ordination. ṣe rí wrong ordination tí Ọlọ́run bá mi sọ̀rọ̀ yẹn ní oṣù tó kọjá yìí ó mú ọkàn mi gbọgbẹ́. Gbogbo àwọn general overseers àti founders of ministries, pioneers of ministry fẹ́ bá sọ̀rọ̀ yìí. Please don't be in a haste to ordain people. Pastor is not a title. It's not just a title. No. It's a spirit, it's a responsibility, it's a kingdom responsibility. It's a spiritual responsibility, a kingdom responsibility. It's for the, it's not just for everybody. Ètò wípé ẹnìkan ń sponsor ẹ ní chọ́ọ̀chì, ó ń fún ẹ lówó, ó ń ṣe gbá, ó ń ṣe kìnìkan kó má bàa sá lọ, ẹ sáré ordain as pastor. Ẹni yìí ìgbàlẹ̀ ò tí ì dájú, ó sì ń lóbìnrin kiri lọ́fíìsì ẹ̀. Ilé ṣọ́ọ̀ṣì lẹ́tìrì tó ṣojú gbójú bá áńgẹ́lì tó de táì mọ́rùn bíi pé èèyàn gidi tó ń kó ti Bible tẹ́ ní yes, this is a kìnìkan. Níbi iṣẹ́ ẹ̀ ó lóbìnrin kiri ni, wọ́n mọ̀ ní ẹ̀kọ́ngà. Bátásà ẹ̀kọ́ngà. Bẹ́ẹ̀ ni wọ́n Bátásà ẹ̀kọ́ngà the second nìyẹn níbi iṣẹ́ ẹ̀. Ìwọ́n bàbá dé ṣọ́ọ̀ṣì àṣìbí áńgẹ́lì ẹ̀ sáré máa ọ̀dẹ́ ẹ̀ tó gbóní síngì díẹ̀ lọ́wọ́ gbé kí wọ́n bá lọ. Ẹ̀yin founders, ẹ̀yin pioneers of churches, ẹ̀yin general overseers, ọ̀pọ̀lọpọ̀ ò ní délé o, mi ò ṣépè o, mi ò jọ́ọ̀jì yín o, má bínú o, ọ̀pọ̀lọpọ̀ ò ní délé nípa nǹkan yìí. Bóyá wọ́n ń bribe yín ni o pé so that ọjọ́ kan mo wà ní orí òkè kan sà, ẹ jẹ́ n sọ lé, ẹni tí mo fojú ara mi rí ilé yìí o, máa yẹn wà nítòsí ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi, ó máa mẹ́kì kọ́ ló ń bọ́ ọ̀rẹ́ kan sọ̀rọ̀ mi ẹ̀mẹ́rin yẹn torí mi ẹ̀mẹ́rin mọ̀ máa yẹn náà, èmi kàn ṣe pé àtẹ̀mí tí mi ti ń gbàdá lórí òkè, òun náà wà níbi ẹgbẹ́ kan, ó ń gbàdúrà. Ọ̀rọ̀ tó ń sọ ló yẹ kí n stop àdúrà tí mo wá ń gbọ́ ohun tó ń sọ pé irú ọ̀rọ̀ kọ́rọ̀ ò lè dé. Máa yẹn wá òun àtọ̀rẹ́ ìjọ ń sọ̀rọ̀, ohun tó rẹ̀ ń sọ bọ́ta, òun náà wá ń dà lóhùn. Wọ́n á ní àjọ̀dún ọdún yìí ìyẹn wá ní báwo wá ní ó yẹ kẹ́ ẹ ordain àwọn èèyàn kẹ́ ẹ pààrọ̀ bóyá kẹ́ ẹ pààrọ̀ káàyín tẹ̀ ń lò yẹn kẹ́ ẹ pààrọ̀ kíní kan ẹ̀yẹn ní ẹ má wọ́ọ̀rì àwọn tó máa ṣe deaconess máa lọ bí 20. Àwọn pásítọ̀ máa lọ bí kíní pé pásítọ̀ máa san bí 100k àbí 200k ni àwọn deaconess kan sọ kíní kan àwọn ẹ̀dá sọ kíní kan ó ní bàbá ìkórè máa sọ ni ẹ má wọrí ẹ̀yin náà ń bọ̀ nǹkan kan all those stuff báyẹn mo wá jókòó mo wá bẹ̀rẹ̀ sí ní wò pé ìtorí nǹkan tó fẹ́ pààrọ̀ àbí tó fẹ́ mọ́tò ló fẹ́ rà àbó fẹ́ ra lẹ̀ àbó fẹ́ ṣe kíní kan ìtura ló fẹ́ ṣe ògbélé àwọn tó fẹ́ ọ̀dẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì ní ìgbàlà ọkàn wọn ò kíá ká ṣàgbéwọ̀ wọn. Ohun tó dá wàhálà lẹ́nu nìyẹn wrong ordination pásítọ̀ wa pọ̀ lọ́bìbà àwọn tọ́lọ́run ẹ̀sà àwọn tí pásítọ̀ pè ló àwọn tí ẹ pé olùdásílẹ̀ ló pè wọ́n ló pọ̀ jù ẹ pé Ọlọ́run ò pè wọ́n ìkan wá rí mi jẹ́ kan báyìí ìyàwó mo jíṣẹ́ Olúwa fún ìyàwó ẹ̀ wọ́n ní pé ọkọ wa fún mo fẹ́ rolúwa ní kí n bá sọ̀rọ̀ kan ló wá ní àpò ní wà pé pásítọ̀ ni mo ní pásítọ̀ mo ní ta ló dàróró sí lórí mo ní pé wá fún mi àjẹ́bẹ̀ mi lè gbàdúrà fún ẹ ogun tó ń jà ara ọkọ ẹni mo fẹ́ bá sọ̀rọ̀ kóun náà gbọ́ mo ní ṣèbí ọkọ ẹ kò níṣẹ́ lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ ni o mo ní pé wá fún mi kó gbọ́ ohun tí mo fẹ́ sọ kẹ́ lọ gbàdúrà ló bá pe ọkọ ẹ pé kó máa bọ̀ yẹn ló máa ṣọṣọ yá ni kó jọ kó máa bọ̀ kí n tó parí àti dáwọn èèyàn lóhùn tán ó bá dé nígbà ó dé tán ló bá lejú kókókókókókó gbọ́ fẹ́ rí mi mo ní ọ̀gá ṣé ò sí ó mọ̀ mi rí ni kìlómítà á lejú kò dá mi lóhùn ok ìyàwó bá bẹ̀ sí ní fà pé ẹ ṣojú dáadáa dáàdì fẹ́ bá yín sọ̀rọ̀ má fọwọ́ tààpù ẹ̀ ọkùnrin sọkùnrin ni kí ló dé tẹ̀ ń lé yín ni yóò dùn bẹ́ẹ̀ ṣe wá síbẹ̀ báyà ìyà ń jẹ yín o tún lejú o tún fi purpose nínú ẹmọ ní ta ló ta òróró sí ẹ lórí ọjọ́ yẹn ẹ̀mí yẹn gbé mi wọ̀ lọ́jọ́ náà sà mo ní ta ló dé òróró sí ẹ lórí mo ní kì í ṣẹjọ́ ẹ Ọlọ́run mi ò rí pè kankan lára rẹ Ọlọ́run ò pè ẹ́ ta ló dé òróró sí ẹ lórí àwọn yẹn ni mo bá wí wọ́n pè ẹ́ ní Ọlọ́run kọ́ ló pè ẹ́ ìgbà yẹn lára ẹ̀ wá wálẹ̀ wẹ̀ẹ́ ó ṣe wàá kọ́ ń bu ààrẹ fún mi
mo ní wọ́n pọ̀ bẹ́ẹ̀ ní pàápàá ìjọ kan tí mi ní dárúkọ àtobìnrin àtọkùnrin gbogbo everybody wọn náà kàn ọ̀dẹ́ lọ tó bá ti ní ṣéjì dẹ́ lọ tó ṣe kí wọ́n máa ọ̀dẹ́ ni wọ́n máa sáré máa ti jáde fún evangelism wọn bí pínta máa jáde fún lọ́dọọdún yẹn jẹ́ pé wọ́n máa sáré máa fi wọ́n dájọ́ lẹ̀ káàkiri ẹjọ́ please stop all this nonsense that is not how to establish church nobody is envy anybody here. You are counting numbers. God is looking for citizens of the kingdom, and numbers goes nowhere. Bí nǹkan bá ń lọ bí eléyìí kí ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí ìjọ Ọlọ́run tó bá yá pàápàá látọwọ́ àwọn olóṣèlú. Torí wọ́n ti ń wo ìjọ. Wàhálà ṣe ń bọ̀. Mo ti sọ nínú platform mi kan. Àwọn tó bá mojú mi dáadáa wọ́n máa mọ̀ pé yes bí mo sọ. Wàhálà ńlá ṣe ń bọ̀ gidi gan sí ìjọ Ọlọ́run gan. And àwọn yìí dẹ̀ ló máa create ẹ̀. Nígbà tí gbogbo atrocities yẹn tó ti bá ti dé pele kan ìjọba máa intervene. Tọ́wọ́n bá ṣọ́ra ìjọba gba ìjọ lọ́wọ́ ìjọba á gba ìṣàkóso ìjọ lọ́wọ́ ìjọ lọ́wọ́ wa tọ́lọ́ ń gbé kalẹ̀. Bẹ́ẹ̀ ni tá a bá ṣọ́ra o bá a ṣe ń bá lọ. Kò sí nǹkan tẹ́ ń wá ní atrocities ìwà àbàjẹ́ tẹ́ ní bá ní church pàápàá jùlọ látòrí ọ̀dọ̀ pásítọ̀. Nígbà jẹ́ pé àwọn àtàkùn àwọn nípa oníà jẹ́nu ọba sí àfarabalẹ̀ owó wọn là fẹ́ gbà ká ọ̀dẹ́ ni wọn. Ẹ bá dẹ̀ ti lè ọ̀dẹ́ wọn ẹ ti gbàgbára lé wọn lọ́wọ́. Ìyàwó èyí tó jọ́kùnrin ìyàwó ẹ̀ ní kẹ́ ẹ lọ bá kẹ́ ẹ tó máa ní ẹ̀ fífá kínní ẹ bá di ọkọ ẹ̀ lọ́dọ̀ ìyàwó ẹ̀ ìyàwó mi à sọ̀rọ̀. Èyí tí ìyàwó bá dẹ̀ sọ̀rọ̀ dẹ̀kẹ̀rí àwa gan fúnra wa jẹ́ kó rìnrìn àjò díẹ̀ pẹ̀lú ẹ̀ ná bí ọdún 3 ó kéré jù kí o tó máa sọ pé ó fẹ́ ọ̀dẹ́ ènìyàn àárín ọdún 3 yẹn wàá mọ oríyàn tó jẹ́ wàá mọ kárátà ẹ̀ á gbéwò ẹ̀ jáde gbogbo pretension kìíní gbogbo pretending life tó lè fi yẹn á gbé jáde ṣáájú kan ẹlòmíì tó wá báyìí tó ṣe kàràkàtà mọ́ pásọ̀ tó ṣe gbogbo tí wọn náà sọ pé màá dẹ̀ ọ̀dẹ́ ènìyàn nǹkan tó bá wá nìyẹn tó bá dẹ̀ ti di pé ọ̀dẹ́ ènìyàn á pull out nìyẹn tó bá dẹ̀ pull out wọn lọ dájọ́ ọlẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ọ̀dẹ́ ènìyàn túmọ̀ sí pé Olúwa fẹ́ fòpò dájọ́ ọlẹ̀ ìjọ tí Jésù ò mà tí ọ̀run ò mà òun ló pọ̀ ta nísìn kọ́lọ́run gbà wá our pioneers our church founders general overseers please every year tẹ́ ẹ̀ ń ṣe ordination let's stop it ẹ ká fi duration of time díẹ̀ sí kí time máa wà láàárín ẹ̀ kí time ó máa wà láàárín ẹ̀ ó ṣe pàtàkì every year ordination tó bá dẹ̀ ti ṣe ó bá ti ṣe fún ọ báyìí ó parí nìyẹn Jésù á dì wá mú ohun tó ń fa gbogbo rọ̀tìrọ̀tì yìí nìyẹn God bless you. Ṣáwá lè sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló ń fa àsọtẹ́lẹ̀ tó ń yẹ tí ọ̀pọ̀ wòlíì míì tí wọ́n sọ pé àwọn ti níjọ tí wọ́n ń sọ. ṣe rí ìṣà kí Jésù kó dì wá mú ohun tó ń mú kí àsọtẹ́lẹ̀ yìí pọ̀. Kí ni nǹkan náà? Number 1 àìtí ní gbòǹgbò nínú Kristi. Àìtí fìdímúlẹ̀. Àìfìdímúlẹ̀ tó nínú Kristi àwọn ká sọtẹ́lẹ̀ téèyàn sọ kó yẹ. Ẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ tí mò ń wò máa rà wọ́n mí lórí social media. Tó mo máa sọ̀rọ̀ bíi pé bóyá pé èmi àá máa sọ̀rọ̀ bíi bóyá pé òun ní agbé agbára ayé àtọ̀run lé lọ́wọ́. Bíbélì ní pé nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Èmi ò tíì ní èmi iṣẹ́ ìgbàlẹ̀ ò tíì parí iṣẹ́ ìgbàlẹ̀ ò tíì pé kí n pè bẹ́ẹ̀ yẹn kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ ìgbàlẹ̀ lèmi ò tíì pé nínú àtọ́ half-baked ni ìtara húsà òun ló wà lára ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì bá ìwó palẹ̀ pátápátá torí ẹ̀ àìfarabalẹ̀ yẹn ìyẹn táwọn pè pé ohun olúwa táwọn pọ̀ wọ́n gbọ́ ohun ara máa ń gbọ́ ohun olúwa wà ohun ara wà ohun èṣù wà ohun olúwa wà ohun ara wà ohun èṣù wà ṣùgbọ́n báwo la ó ṣe mọ̀ yàtọ̀. Torí ẹ̀ if you are not yet regenerated ìṣe tí ayé ṣì ń gbénú ayé ẹ̀ ó sì jọba nú ayé ẹ̀ there is no way even when the Holy Spirit is speaking ò ní gbọ́. Àwọn wo ni kì í mísì wọ́ọ̀dù ohun Ọlọ́run òun làwọn tẹ́ pé a ti kàn má àgbélébùú pẹ̀lú Jésù. Bẹ́ẹ̀ni àwọn tó ń gbé àgbélébùú wọn ní gbogbo ọjọ́ tó ń tẹ̀lé Kristi àwọn tí tẹ́ pé ohun ayé yóò jọ wọn lójúmọ́. Ṣe ẹgbẹ́ tí ń bá àgbẹ́yé
àwọn tẹ́pọ̀ wọn ayé yóò ní value kò jọ wọn lójúmọ́ àgbélébùú wọn yẹn sáà ni wọ́n wà pẹ̀lú Kristi yẹn ni wọ́n dúró tì kì í ṣe àwọn tó yẹ pé ajogún ayé yìí nìkan ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàjogún ọ̀run wọn lé ọ̀run nǹkan yìí ni à ń sọ ẹlòmíràn rò pé bóyá we are here blackmailing. I'm not here to blackmail. I didn't mention the name of anybody. But we are here to correct the anomalies in the body of Christ. Èmi àwọn ní kí náà sọ, who are you to correct whatever? Please, tó o bá mọ tó yẹ kó sọ dákẹ́ ẹnu ẹ̀. You are not part of us. You are very far from us. The kingdom of God is at hand. And that is the message he asked me to come and deliver. And ká dẹ̀ ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe. Ẹ jẹ́ ká wo ìjọ ìsìn sí ìjọ 1980, 1984, 85, 1990, 1991, títí wọ 95, títí wọ 98. Anything from 98, 99, sir, the time with our sir, is fake. Fake ni o. Fake ni sir. Nǹkan mi ni sir. Èyí tó jẹ́ original bẹ́ẹ̀ kò pọ̀ mọ́. Very few. Fear of God ń nílẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ẹ lè máa in fact ìṣọwọ́ gbọ́ àwọn atrocities látòrí pẹpẹ pé ìránṣẹ́ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ṣe báyìí ó scanty gbà yẹn kò tiẹ̀ sound at all. Bí tàsìkò yìí. Ẹ máa rí ìránṣẹ́ lọ́wọ́ a máa rí nǹkan mọ́nu ṣọ́ọ̀ṣì gbogbo àwọn tó bá ti wá síbẹ̀ ògo a máa lọ àsìkò wọn máa fi máa kó mọ́tò máa fi kó ọ̀rọ̀ jọ àwọn èèyàn dẹ̀ nímọ̀ pé oríṣiríṣi láàárín tó ń ṣẹlẹ̀ kì í ṣe ìránṣẹ́ lọ́wọ́ nìkan bó ṣe wà náà ìránṣẹ́ lọ́wọ́ lọ́wọ́ mẹ́mbà ṣùgbọ́n èyí tó kan èmi gangan ni àwọn tiwa àrùn wa láti lọ tó ayé ṣe ni èwo ni ká tún máa ba ayé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn mi ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ ẹ̀rí wọn ká máa jókòó sílé ní ṣọ́ọ̀ṣì níjọ́ Sunday kí ló dé tó lọ àníwò ṣọ́ọ̀ṣì kankan ò tẹ wọn lọ gbogbo wọn the same thing gbogbo wa wọn ṣe the same thing ìjọ Jésù ó wà dáadáa àwọn tọ́lọ́run òpè tó ń pera wọn ló ń dà wà láìlẹ̀ àwọn ló dà wà láìlẹ̀ and our general overseers founders pioneers ẹyẹ sáré máa ordain ipe yẹn kó má bàa lọ ẹni tó bá máa lọ kó má lọ ó ń gbówó lẹ̀ sí ṣọ́ọ̀ṣì ó ń ṣe gbá kan ká fi oyè dẹ mọ́lẹ̀ ẹ fẹ́ fi oyè dẹ nǹkan mọ́lẹ̀ wọ́n á fi oyè pásítọ̀ dẹ mọ́lẹ̀ oyè pásítọ̀ ń ṣe title it's not just title it's a kingdom responsibility. Ibi tàwa dé fún àwọn ẹni ìpè ní o God bless you. Ẹ ṣeun ibi tàwa dé iṣẹ́ láfikún kankan sí kó tó di pé ẹ fún àwọn èèyàn ní ọ̀rọ̀ àmọ̀ràn. Àfikún tí mo dẹ̀ níbẹ̀ náà ni wípé tó mú kí àsọtẹ́lẹ̀ máa yẹ kí n padà sórí ọ̀rọ̀ kí ṣe rí gẹ́gẹ́ bí ohun tí mo sọ àìfẹsẹ̀múlẹ̀ dáadáa nínú Kristi ìyẹn number 1. Number 2 tó mú kásọtẹ́lẹ̀ máa yẹ àríkà ní Bíbélì náà níbi tí wòlíì Ọlọ́run Àìsáyà ọmọ Ámósì tó lọ bá ọba Ezekiah tó ní Olúwa nípa palẹ̀ ilé ẹ mọ́ ó kú gbé kìnnìkan Olúwa ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ ó gbọ́dọ̀ ṣe yẹ́yìn padà kó tó jáde kó náà àgbàlá ẹ̀ Bíbélì kú ní Ezekiah ṣe kíni ó kọjú sí ògiri ó kígbe sí Olúwa wo ìṣedédé mi pẹ̀lú ẹ̀ wo kìnnìkan wo iṣẹ́ mi níwájú ẹ̀ kí wòlíì tó bọ́ta ohùn Olúwa tọ̀ wá pé padà lọ́ba sọ pé èmi Olúwa yẹ kú yẹn kúrò lórí ẹ̀ àsọtẹ́lẹ̀ yẹn ṣe kíni ó yẹ. Why? Because ẹni tó tún lè yà àsọtẹ́lẹ̀ ẹni tó lè yí àsọtẹ́lẹ̀ yẹn náà ni ẹni tí wọ́n sọ tẹ́lẹ̀ sí bí ó bá ṣe dúró sínú Kristi tó bá gbé ìgbésẹ̀ tó yẹ that is why ẹlòmíì wọ́n máa rí ìrántí pé Olúwa ní ikú àbí nǹkan kan báyẹn ẹ rí i pé wọ́n á dẹ̀ ní pé gbégbèsè báyìí gbégbèsè á dẹ̀ gbégbèsè yẹn kí ni á dẹ̀ yẹ kó lórí ẹ̀ ó wà bẹ́ẹ̀ náà dáadáa àwọn tó lè yà àsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn tó pé lè mú ká àsọtẹ́lẹ̀ ó yẹ ẹni tí wọ́n ríran sí tí wọ́n sọ tẹ́lẹ̀ sí àti ẹni tó sọ tẹ́lẹ̀ náà fúnra ẹ̀ ó lè mú ká àsọtẹ́lẹ̀ ó yẹ tó bá gbá wọn gbèsè tó yẹ tàbí pé bóyá pé Ọlọ́run ò fi iṣẹ́ ran ó lọ ń sọ tiẹ̀ ìyẹn náà pọ̀ mo pèdè kan lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ mi pé prediction wà prophecy wà ọ̀rọ̀ yẹn fọ́jọ́ mi nìyẹn prediction wà prophecy wà àwọn tó ń predict ló pọ̀ níta nísìn àwọn prophets tó wọ́n give ohun Olúwa ní tó ń pè ní prophecy ojúlówó prophecy wọn tó kà jù bẹ́ẹ̀ náà lọ prediction lè yẹ bẹ́ẹ̀ ni á yẹ gan àsọtẹ́lẹ̀ on condition nìkan ló lè mú kó yẹ irú ẹ̀ ni mo give ti Àìsáyà ọmọ Ámósì wòlíì yẹn tí ọba tó ṣe kíni tó gbé gbèsè tó yẹ kó gbé ó dẹ̀ Ọlọ́run dẹ̀ fàánú gbà bó ṣe jẹ́ nìyẹn. Tọ́ ẹ ṣeun ẹ fi ọ̀rọ̀ àmọ̀ràn síta kẹ́ ẹ wá dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti fóònù nọ́mbà yín. Kristi á dé gbogbo wa mú. Àmín. Ìjọba ọ̀run kò ní bọ́ sọnù lọ́wọ́ wa.
àmín. Ohun tí mo kàn máa sọ bẹ́ẹ̀ láti fi kéde gbogbo ọ̀rọ̀ yìí nílẹ̀ ni wípé gbogbo ènìyàn súnmọ́ Ọlọ́run. Ìwọ fúnra rẹ dá Ọlọ́run mọ̀ fúnra ẹ̀, jí wòlíì ara ẹ̀. Ibi tó bá wá ba dé tó di pé bóyá kò fẹ́ yí ọmọ, gbàdúrà jẹ́ kí Ọlọ́run ó darí ẹ̀, kó ṣamọ̀nà ẹ̀ sọ́dọ̀ wòlíì ẹ̀ àbọ̀dọ̀ pásítọ̀ ẹ̀. And ìkejì ni wípé ẹ mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ka ọ̀rọ̀ Ọlọ́run mọ́ wọn ní táìmù Bíbélì mọ́. Òun náà ṣe ń dà yín ríboríbo. Ìkẹta dẹ̀ ni wípé àwa ìránṣẹ́ Ọlọ́run àsìkò yìí, pàápàá àwa ọ̀dọ́ ìránṣẹ́ Ọlọ́run, àwa lẹ́nu yìí ń kùn jù, ẹ jẹ́ ká ṣe dáadáa. Má ti torí pé o fẹ́ lówó, o fẹ́ gun car, o fẹ́ gun jeep, o fẹ́ ṣe gbá, kẹ wá sàwọn èèyàn di ATM machine. Ohun tó bá fún ẹ náà fún ẹ o. Ohun tó bá fún ẹ mọ̀ pé ohun tó lọ́run mú wá fún ẹ nìyẹn. Ká gbàdúrà dáadáa kọ́ lọ́run túbọ̀ ṣe fún wa ju pé ká máa wá fi gbogbo ọgbọ́n ká máa ṣe kéde. Ìkẹrin tó parí ẹ̀ ni wípé àwa ènìyàn ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa, tọ́jú ìránṣẹ́ Ọlọ́run. Ẹ tọ́jú ìránṣẹ́ Ọlọ́run. Ẹ encourage wọn, ẹ motivate wọn. Má ṣe kó dìgbà tó bá ṣe bá máa fagbárí gbowó lọ́wọ́ ẹ̀ kó tó ṣẹ̀ mọ́ tó yẹ kó o ṣe. Ẹ tọ́jú wọn. Èyí tó parí ẹ̀ ni pé original wà. Ibi tó original bá dẹ̀ ti wà látàrí báyé ni fake máa pọ̀. Ayédèrú máa pọ̀. Torí ẹ̀ má ti torí ẹ̀ sọ pé o ò lọ sí church kankan mọ́. Àbí pé gbogbo pastor they are all fake. Èmi ò wá wẹ́rà mi o, ṣùgbọ́n ọ̀run mọ̀ mí dáadáa. Gbogbo wa náà mo gbàdá pé Kristi àdìwà mú. Kò jù bẹ́ẹ̀ náà lọ, you are blessed. Ẹ ṣeun. Ẹ dárúkọ yín pẹ̀lú fóònù nọ́mbà yín o. Orúkọ mi Prophetio Abraham. Fóònù nọ́mbà mi 0903-771-8848. Ìyẹn rẹ̀ lè pè mí sí directly. And WhatsApp nọ́mbà mi bóyá fẹ́ text mi àbí send voice message àbí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn 081-8818-2135. God bless you. Tọ́ ẹ ṣeun, ẹ ṣeun. Kò ní jù báyìí lọ o, ẹ̀yin tí ẹ̀ ń wò wá jákèjádò àgbáyé, Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Ẹ share fídíò yìí, ẹ lọ sí comment section ká mọ èrò yín, kẹ̀dẹ̀ tún share ẹ̀ fáwọn ẹlòmíì. Lóní bẹ̀m̀bẹ̀yẹ̀kẹ́. Mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀ kó sì tún máa rówó tó fi ralẹ̀. Kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gógó oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kò fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílé òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní Alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, tàbí kí o pe 08104441104 tàbí 0912-985-9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lè yí àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní
torí agbóhùntẹ̀jọba tó jó lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fakọyọ. Wọ́n talẹ̀ ralé lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited, you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dé jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní olèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tí ẹ̀yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.